bàbá Ọbásanjọ́ ti fẹ́ dá wàhálà sí wa lọ́rùn o. Bàbá Ọbásanjọ́ wọ́n tún ti lọ fa ẹni tó máa fi wá sóko ẹrú 25 years sílẹ̀ o. Ọmọ Yorùbá 1940 amalgamation ó ti tán láti 2014. Ẹ gbà wá lọ́wọ́ bàbá Ọbásanjọ́ o. Tó bá dàbí rán ẹ̀yin náà ó yá ẹ wò ó. Ọmọ Yorùbá wọ́n tún ti fẹ́ lu ọmọ Yorùbá míì láti fi wá sóko ẹrú another 25 years. Tí bá nínú ń jó lórí omi ẹni lọ kéwú ẹ̀wà. Kódà mo máa fi evidence ẹni yẹn wọ̀nyí. Ọmọ Yorùbá bí mo ṣe bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ information kan wà lára allegedly wípé arákùnrin kan tó jẹ́ well respected ọmọ Yorùbá, ọmọ Ọ̀yọ́ state for that matter ọmọ Ọ̀yọ́ state kan tó jẹ́ pé ó wà very very powerful, tó jẹ́ pé tí bá dárúkọ wọn gbogbo ilẹ̀ mọ̀ wọ́n. Àwọn làwọn Fúlàní tún fẹ́ lónìí sí yìí láti ṣe kíni, láti dínà òmìnira ilẹ̀ Yorùbá. Kódà ẹni tí mò ń sọ yìí lára àwọn tó ń ṣe pẹ̀lú Fúlàní ni. As a matter of fact, is recognized all over Africa. Ẹni tí ọ̀pọ̀lọpọ̀ wa ta mọ̀ ní èèyàn ńlá ni. Àwa wá ń pariwo wọn síta sódà tẹ̀yìn tẹ́ bá jẹ́ fámìlì wọn, ẹ lè bá wa pè wọ́n ṣàkíyèsí, ẹ lè bá wa bẹ̀ wọ́n wípé kó fi Yorùbá lọ́rùn sílẹ̀. Kó má jẹ́ṣẹ́ tó fẹ́ ká gbọ́ allegedly pé wọ́n fẹ́ wọ́n yẹn, kó má jíṣẹ́ yẹn. Mo fi Ọlọ́run bẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé. Nígbà táwọn olórí burúkú Fúlàní kàbáyì tí wọ́n rí wípé ilẹ̀ Yorùbá ti bọ́ pátápátá, ọwọ́ lọ gbé ẹnìkan dìde, ẹni tó jẹ́ wípé ọmọ Yorùbá ni, ọmọ Ọ̀yọ́ state ni, ó dẹ̀ strong bí òfò. Fún díẹ̀ yìí kọ́ ọmọ Yorùbá ẹjá bẹ̀rẹ̀ sí ni máa kọ́ sí comment section wípé the only person that can speak for the Yorubas is only Professor Banji Akintoye and Chief Sunday Igboho and their team. They are the only one that can speak for us. Torí pé kí ni ẹni tí mo sọ yìí ó jẹ́ ní tí ọ̀pọ̀lọpọ̀ àwọn western world tí wọ́n mọ̀ dáadáa, wọ́n mọ̀ as representative Africa, automatically representative gbogbo West Africa, tó jẹ́ pé wọ́n lè sọ̀rọ̀ fún ẹni ẹ̀yà. But àwọn ń fàsìkò yìí sọ fún gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé kó bá wa share fídíò yìí, kó bá wa tag international communities kí wọ́n mọ̀ wípé ọ̀rọ̀ tẹ́ni yìí sọ ò ń ṣọ̀rọ̀ tiwa. 25 years yẹn kò ń ṣe tiwa. Tí bá níná ń jó lórí omi ẹni lọ kéwú ẹ̀ wá, ẹ má nírọ́ ni màá fi pa, ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ tí mo fẹ́ sọ. Kódà màá fi fídíò ẹni yẹn wọ̀nyí. Ẹni tí mò ń sọ yìí nígbà tí wọ́n lọ dọ̀bálẹ̀ fún Buhari, màá fi fídíò ẹ̀ wọ̀nyí. Torí pé ó jẹ́ ohun tó tini lójú ọmọ Yorùbá kó máa dọ̀bálẹ̀ Fúlàní lásán kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká jára wa o, ẹ jẹ́ ká jára wa ká mọ bí ta tò sí o. A lè fi àsìkò yìí bẹ̀ gbogbo ọmọ Yorùbá, ẹ share fídíò yìí. Ó níbi tí fídíò yìí lọ o, mi ìdéré wá ṣe o. Ṣùgbọ́n pé mo ra complete Yorùbá ni mo mú, ó jẹ́ kẹ́ mọ̀ pé ó níbi tí fídíò yìí lọ. Fún díẹ̀ yìí kọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní kọ́ sí comment section wípé kí gbogbo àgbáyé má dá bàbá Ọbásanjọ́ lóhùn. Torí pé a gbọ́ allegedly wípé bàbá Ọbásanjọ́ àwọn lọ́jì tẹ̀tì ẹni yìí. Ẹni tí mò ń sọ̀rọ̀ rẹ̀ látàárọ̀ àwọn ni Dr. Akinwumi Adesina, gbogbo alamọ̀ wọn all over the world. He is a powerful and well-respected Yoruba man from Oyo State precisely. Ṣé ó jẹ́ kó jẹ́ Ọ̀yọ́ ni Fúlàní tún máa lò láti tákù láti baṣẹ́ tí Chief Sunday Igboho gbé dání jẹ́? Àwọn wá ń fàsìkò yìí bẹ̀ àwọn fámìlì Dr. Akinwumi Adesina tí wọ́n jẹ́ president African Development Bank. Àwọn ni president ẹ̀. Àwa ò wá búlì yín o, àwa bú yín, àwa bẹ̀yìn ni. Nítorí wípé ohun tẹ́ fẹ́ ṣe yìí, ohun tó fẹ́ lò yìí fún yìí, ó jẹ́ nǹkan tó jẹ́ wípé ó máa fa ìfàsẹ́yìn tó pọ̀ fún ilẹ̀ Yorùbá, ó sì máa bà nǹkan jẹ́ gidi gan. Nítorí pé number one, àkọ́kọ́ káńsù òmìnira ta fẹ́ gbà, nítorí wípé
a lot of international communities they believe in your words. Òun làwọn Fúlàní ṣe wá fẹ́ lóye against wa. Àti rí ibi tẹ́ ti dọ̀bálẹ̀ fún Tinubu fún Buhari, you are entitled to your opinion. Àti rí ibi tẹ́yìn àti Tinubu tẹ́ ti jọ dúró. Àti rí a lot of things. A dẹ̀ ti gbọ́ a lot of intelligent information wípé ẹ̀yin ló fẹ́ gbé wá láti fi ṣe kí ni, láti fi báyé ọmọ Yorùbá jẹ́ sí. Ẹ̀yin náà mọ̀ bàbá wa Dr. Akinwumi Adesina, ẹ̀yin náà mọ̀ wípé 1914 amalgamation ó wà stated clearly wípé 100 years lásán la fẹ́ lò. Pé after 100 years tí ó bá jọ pé wa mọ́ tàbí ẹni tí ó bá pé mọ́ that country tí ó bá pé mọ́ ó lè ya jáde látara Nàìjíríà, because ohun tí gbogbo wa mọ̀ òun ni wípé country mẹ́ta ni wọ́n merge papọ̀ tó sọdẹ̀yọ kan látara wípé wọ́n parọ́ fún àwọn baba ńlá baba wa wípé tá bá dá dúró lọ́kàn ṣoṣo. Ẹnu pé àwọn baba wa wọ́n believe in unity, wọ́n believe nínú ká fọwọ́sowọ́pọ̀ àtàwọn ọmọ Yorùbá náà. Wọ́n rò pé tó bá ṣe bẹ́ẹ̀ ó máa pè wọ́n sọ létí àwọn baba wa, ṣùgbọ́n àwọn baba wa ò tí ì fún wọn lésì bóyá bẹ́ẹ̀ ni bóyá bẹ́ẹ̀ kọ́. As a matter of fact, àti Yorùbá àti Igbo àti Hausa kò sí tí àwọn representative wọn kọ́kọ́ wà bẹ́ẹ̀. British àtàwọn olórí burúkú Fúlàní yìí wọ́n jọ pa, wọ́n jọ pín, wọ́n jọ ṣe gbogbo ẹ̀, wọ́n dẹ̀ merge wa papọ̀ forcefully. Ọmọ Yorùbá, mo fi Ọlọ́run bẹ̀ gbọ́ káàkiri àgbáláyé, àsìkò tá a máa pariwo síta lélẹ́yìí. Bàbá Ọbásanjọ́ kí la gbà lọ́wọ́ yín nítorí Ọlọ́run. Bàbá Ọbásanjọ́ kí ni ìran Yorùbá gbà lọ́wọ́ yín gangan náà. Nǹkan ẹyọkọ ni mo mọ̀ tí mo lè sọ pé bóyá ìran Yorùbá ṣe fún yín. Ẹ̀dẹ̀ ti sọ jáde, gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé, a sì ti bá yín sọ̀rọ̀, a ti bẹ̀ yín. Kí lẹ tún fẹ́ jẹ́ ká tún ṣe? Kí lẹ fẹ́ jẹ́ ká tún ṣe bàbá Ọbásanjọ́ torí Ọlọ́run? Kí ló tún ó yá tó bá ní kọ̀ọ̀kan tó fẹ́ gbà lọ́wọ́ àwọn ọmọ Yorùbá, ẹ jẹ́ ká mọ̀. A gbọ́ pé ńgbà tẹ contesting àwa náà àkéré jù ńgbà yẹn tẹ wà ní president tẹ ní gbogbo ọmọ Yorùbá ó support yín, wọ́n ti bá wọn ṣàwo Hausa nìkan ló dìbò fún àti Igbo. Ẹ̀yin náà mọ̀ ní tí wọ́n ṣe support yín. Kò sẹ́ni tí kò Abíọ́lá dùn mọ́. Ẹranko èèyàn nìkan ló máa sọ pé ikú Abíọ́lá ò dùn ún nígbà yẹn, bó tiẹ̀ jẹ́ pé nígbà yẹn kò yé wa ni. Ìdí nìyẹn tí yóò bá ipá òun lè participate nínú election yẹn. Wọn ò dẹ̀ support anybody. Bàbá Ọbásanjọ́ ẹ wá bì kan láyà yín láti foríjì ọmọ Yorùbá. Ẹ má jẹ́ kí ìran Yorùbá parun. Ìran Yorùbá máa ń parun rèé. Gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé, ẹ bá wa sọ fún Dr. Akinwumi Adesina ká gbọ́ pé bàbá Ọbásanjọ́ gbé wá báyìí. These are intelligent information. All what I've said earlier and what I'm talking about right now and the one I'm still going to talk about are all allegedly. I was not there. Allegedly. Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká rán bàbá wa Adesina létí wípé orúkọ gidi ó sàn ju wúrà àti fàdákà lọ. You have a very high profile. You are a well-respected man in Africa. Please, we urge and beg you, don't stain your name. Ẹ má jẹ́ káwọn olóṣèlú Nàìjíríà, ẹ má jẹ́ kó ba orúkọ yín jẹ́. Ẹ má jẹ́ kó lórí burúkú àwọn Fúlàní apààyàn yìí, ẹ má jẹ́ kó sọ yín di ẹni yẹpẹrẹ níwájú àwọn ọmọ Yorùbá. Dr. Akinwumi Adesina, you are a well-respected man. You are an African man. You knew all what Yoruba is going through. Sir, with due respect, sir. You knew what you are going through right now. Fẹ́yìn tẹ́ bá tí mẹ́ni tó ń jẹ́ Mr. Adesina, ó yá fídíò wọn yìí. First and foremost, it was a great opportunity for me to see His Excellency President Tinubu, to personally commend him for the thoughts and the ideas that he has brought to the
the summit right here in Paris. Of course, I'm here in Paris. And so we discussed so many things. But first and foremost, I think I commended him for his boldness, his vision, his determination with regard to having macroeconomic stability and fiscal stability for Nigeria. And as you know, I spoke at the inauguration lecture for His Excellency the President. I commended his boldness in removing the very inefficient fuel subsidies that Nigeria has. And, no bird can fly if his wings are tied at his back. And therefore, that will really help Nigeria significantly. And I think the whole issue of correcting the exchange rate distortions that Nigeria has will also free up the access to Forex and also make Nigeria's currency much more competitive in terms of export competitiveness for the things that we produce. All those are right signals that the President is sending, which investors like, with the international community likes, which will also attract significant amount of investment into Nigeria. I discussed with His Excellency the President about a couple of things. First, of course, is agriculture, to see what we can do to support the government with regard to the Mr. President's vision in agriculture. We discussed about special agro-industrial processing zones, for which we already have about $520 million for Nigeria, and how we are going to make sure that that project actually gets accelerated to give quick wins to the President. The other one that we talked about is the power sector. How we will bring support his efforts and his vision and that of his government with regard to how to improve the access. The President wants to make sure that there's access to electricity in Nigeria, and therefore he talked to us about how we can support him in that, and I gave him the assurance that we will, support significantly the power sector in Nigeria. I discussed with the President also with regard to the industrial sector in Nigeria. I was impressed with his vision in terms of trying to grow industrial sector in Nigeria and to also have an export-oriented industrial manufacturing stance, which is very important for growing the Forex for Nigeria. As I said to the President, we have to grow the Forex for Nigeria as opposed to just distributing small amount of Forex that is available, have a more expansive view. The Excellency has that expansive view, and I was quite impressed. And finally, we discussed about the youth. I've heard him speak quite a lot about young people. His heart for young people and what he wants to do to support them. And àwọn ni president African Development Bank. Ìwé èèyàn báyìí tó bá dé sọ̀rọ̀ ó máa ní wait. It is going to be a big signal, not just a signal, a very big, mighty signal to the whole world, because this is a man that is globally recognized. This is a man that represents Africa. This is a man that we expected to have the feeling of we the Yorubas. This is a man with a very clean name. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bàbá wa Adésínà, ẹ má jẹ́ káwọn olóṣèlú Nàìjíríà, ẹ má jẹ́ kó drag yín sínú mud. All these Fulanis, kò sẹ́ni tó lórúkọ tó dánú wọn. Kò sí ìtòwúkọ ẹ̀ dá nínú àwọn Fúlàní táwa mọ̀ tó jẹ́ olóṣèlú. Kò lè bò, it's not hidden. Ẹ̀yin fún ara yín máa mọ̀. Ẹ lórúkọ tó dá nílẹ̀ Yorùbá. Ẹni àpọ́nlé ní nílẹ̀ Yorùbá. Ẹni tí gbogbo ọmọ Yorùbá ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe òun ní nílẹ̀ Yorùbá. You are a man that African youth are looking up to. Most of we the African youth, we took you as a mentor. Bàbá wa Akinwumi Adesina, the president of African Development Bank. À ń bẹ̀ yín ni a ò wá bá yín jà, a sì ń bẹ̀ yín ní báyìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má jẹ́ káwọn olórí burúkú Fúlàní tí wọ́n ní ìran yìí
ẹ má jẹ́ kó kẹ́yìn ní sàwọn èèyàn yín torí pé ẹ̀yin ló fẹ́ lò wá nísìnyí láti lè silent movement yìí. Wọ́n dẹ̀ mọ̀ pé ẹ̀yin nìkan ni àwọn lókù tó lè sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá nísìnyí. Ẹ̀yin tẹ́ bá wọn bàbá yìí dáadáa ẹ rí pé èèyàn ńlá ni wọ́n, ẹni táwọn èèyàn mọ̀ káàkiri àgbáláyé ni wọ́n ò kì í ṣe èèyàn kan jákujàku. Orúkọ tí wọ́n dẹ̀ ti wá ń bìrì láti jọjọ́ yìí kò wá ní dákọ́ ba orúkọ yìí jẹ́ nítorí àwọn Fúlàní olórí burúkú yìí. Bí wọ́n ṣe jẹ́ fẹ́yìn tẹ́ bá mọ̀ wọ́n ẹsẹ̀ mi tó ń pè ní Michael Langley ọ̀ṣọ́ báwọn ṣe jẹ́ fún African country mi bẹ́ẹ̀ ni Mr. Adesina náà ṣe jẹ́ fáwa náà. Ọmọ Ọ̀yọ́ state ni wọ́n pọ́nbélé, Yorùbá ni wọ́n ń ṣe Ìgbò, wọ́n ń ṣe Fúlàní. Ibi táwọn àti bàbá Tinubu àti Ọ̀ṣínbàjò àtàwọn kọ̀ọ̀kan tó pàdé ní Paris, and we knew that they are up to something. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n dédé jáde, they don't just go out. They only go out when it's necessary and very important. Ẹ máa rí wọn tó máa jáde torí pé ẹni tó rí ẹ̀ pé ni wọ́n. They believe in humanity. They believe in ibi tó bá pín ẹ̀ sí ni kó lọ. They believe in themselves. Wọ́n believe pé èèyàn kan gbọ́dọ̀ kọ́ àwọn ní kòkó káwọn tó ṣe. Ìdí nìyẹn táwa ṣe ń bẹ̀yìn torí àwọn African youth I respect yín gan. Ẹ wò kọ́ táwọn ọmọ Yorùbá ń go through now. Mr. Akiwumi Adesina ẹ bá bá kọ́ comment section ẹ má bá wa bẹ̀ wọ́n. Iṣẹ́ tó fẹ́ gbé fún wọn yẹn kó má ṣe torí kó máa borúkọ wọn jẹ́ ilẹ̀ Yorùbá ó máa stay ní orúkọ wọn á sọ wọ́n dẹni yẹpẹrẹ. Ó máa sọ wọ́n dẹni jákujàku bíi tàwọn tó fẹ́ lò wọ́n. Allegedly ni o. Afọlọ́run bẹ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ fámìlì Mr. Akiwumi Adesina ní Ọ̀yọ́ state ẹ bá wa pè wọ́n, ẹ bá wa bá wọn sọ̀rọ̀, ẹ bá wa jẹ́ kó mọ̀ wípé òmìnira Yorùbá ṣe kókó, ẹ bá wa jẹ́ kó mọ̀ pé òmìnira Yorùbá ó ṣe pàtàkì, ẹ bá wa jẹ́ kí wọ́n mọ̀ wípé ó ṣe dandan kó ọmọ Yorùbá kúrò lóko ẹrú. Bóyá wọn mọ̀ nǹkan tó ń lọ, wọ́n mọ̀ tó ń lọ, ṣùgbọ́n ọkọ̀ wọn lè ti fò. Ẹ jẹ́ ká gbé wọn padà wá. Mr. Akiwumi Adesina ẹ wo level of insecurity tó ṣẹlẹ̀ Nàìjíríà lẹ́nìí. I believe you know that is a deliberate something. And if the Nigerian government want to curb or crack all these people down, it does not take Nigerian government more than 24 hours to curb everything. Ẹ kò imagine bóyá ẹ wá sílé kíkọ burúkú wá ṣẹlẹ̀ sọ́ọ̀tá yín, inú ọ̀rọ̀ ọmọ Yorùbá ò ní dùn. Àìmọye àwọn èèyàn bíi ti yín tẹ wà ní diaspora tó lè jẹ́ wípé tó bá ti wọ́n Nàìjíríà báyìí ọmọ rí kúre ni, tó bá rí kúre wọ́n á jí wọn gbé, tó bá dẹ̀ jí wọn gbé ìmí wà lẹ́yìn tó bá ti jí gbé wọ́n á gbowó lọ́wọ́ àwọn ẹbí ẹ̀ wọ́n á tún pa ìyẹn àwọn Fúlàní. Ìmí ìdẹ́ wà wọ́n á gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n á ṣe ṣàkàṣàkà, wọ́n á mú obìnrin míì sọ̀ǹda tó fi máa ń da màálù wọ́n á máa tìbọ̀ lábẹ́, wọ́n máa ṣe oríṣiríṣi fún wa ní kọ́pọ̀ ẹ̀ máa fàtẹ́gùn lójú ọkọ lójú ọmọ. Bàbá wa Akiwumi Adesina abẹ̀yìn nítorí Ọlọ́run ẹ má jẹ́ kó lóyìn láti báyé wa jẹ́. Wọ́n mọ̀ pé ọmọ Ìgbò lè bá wa sọ̀rọ̀ ká gbọ́, wọ́n mọ̀ pé Haúsá àti Fúlàní kò lè ṣiṣẹ́ yẹn. Àwa Yorùbá lọ́wọ́ ń pè pé ìjà àwọn ló fi ń parun. Kò jẹ́ kó rí bẹ́ẹ̀ bàbá wa, kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ bá wa pawó dà, ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ẹbí kan náà làwa àti yín. Bó dẹ̀ ṣe rí nìyẹn bàbá wa, ẹbí ni wà. Ojú tí ọ̀rẹ́ mi, ojú òtì mi, aláìní tìjú ni.
ojú ti ọ̀rẹ́ mi, ojú ò tì mí, aláìní tìjú ni. Ló dífá fún babaláwo tó ń dífá ọ̀run, ẹ má jẹ́ gbọ́ síbẹ̀ yẹn. Ọ̀rọ̀ Yorùbá wọ́n tún ti fẹ́ lo Yorùbá báyìí. Bàbá wa lè máa mọ̀ pé wọ́n fẹ́ lo àwọn ni, ìyẹn bàbá wa Akínwùmí Adésínà làwa ti pariwo síta nísìnyí. Torí pé bàbá wa Akínwùmí Adésínà àti bàbá wa Ògúnlésì ọwọ́ àánú àwọn ọmọ Yorùbá táwa Yorùbá fi ń yangàn wípé ẹrú ẹni ọmọ Yorùbá ni ó jẹ́ lágbára ní gbogbo Áfíríkà. Ẹ̀yin tẹ́bà mẹni tó ń pè ní Dr. Akínwùmí Adésínà, ẹ lọ sórí encyclopedia tàbí Google kẹlẹ owó autobiography wọn, ẹ mọ̀ pé ìran Yorùbá ò sí ìran kékeré. Ẹ̀yin tẹ́bà mẹni tó ń jẹ́ Ògúnlésì, wọ́n ní more than 5 airports international ní diaspora. Kéèyàn ní odindi airport, ó ṣe airline o, ó ṣe cargo service o, airport tí àwọn èèyàn ti ń travel lórílẹ̀-èdè sórílẹ̀-èdè. Ọmọ Yorùbá ló ní first, ọmọ Yorùbá nìkan ṣoṣo dẹ̀ ló nírú ẹ̀. Kò tí ì sọmọ Ìgbò tó ní private airport, kò tí ì sọmọ Ìgbò tó wà ní ipò tí bàbá wa Akínwùmí Adésínà wà yẹn, kò tí ì sọmọ Yorùbá tó wà nírú ẹ̀. Bàbá wa Adésínà, àwa ń bẹ̀ yín ní ohun ẹ̀bẹ̀ láwá bẹ̀. Àmọ́ pẹ̀lú mámọ̀ the same Buhari tẹ dọ̀bálẹ̀ fún yìí, ó rán àwọn èèyàn kó wá pa Chief Sunday Igboho mọ́lé nítorí pé Chief Sunday Igboho sọ wípé ẹ bá pa àwọn èèyàn mi mọ́. Torí pé Chief Sunday Igboho pariwo síta báwọn Fúlàní pa àwọn èèyàn wọn, olórí burúkú Buhari ọmọ lásán ìkejì ajá yìí ó ní kó wá pa Chief Sunday Igboho mọ́lé. Can you imagine? Chief Sunday Igboho tó jẹ́ pé ìjà èmi àti yín ni wọ́n ń gbè. Ohun tí Chief Sunday Igboho sọ ń gbà yẹn, èwo ní tí ó ti wà ṣẹlẹ̀ níbẹ̀, gbogbo ẹ̀ ló ti ṣẹlẹ̀ náà. Almost everything tí wọ́n sọ ló ti come to pass. Ọmọ Yorùbá kó má dàbí pé máa bí ẹnu ẹ dùn jù ẹtú eléyìí náà. bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀, a sì tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìkúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà abá bitter tea yóò bá wà yá àjà. Ìṣòro ara ríro ńkọ́, láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí, ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. Anyways, let me just go straight to the point. This is to the president of Nigeria, Bola Ahmed Tinubu. You are still the president because Nigerians are not tired yet. When Nigerians are genuinely tired of this frustration, you go know. Forget what they talk about you. I know you are smart. And I know you will know. When Nigerians are genuinely fed up with the frustration, with the pains, with the hunger, with the insecurity, and people are genuinely tired. Tinubu, you will know. Reps will not save you. Senate will not save you. Police will not save you. Even these governors defecting, it gonna be child's play. I be one do now for Edo State. Okabelo go say everybody sits at home. Enough fit. Some of you will know that we are fed up. See, you people can do all you want. Be sure that Nigerians are not yet tired. My friend has a flight to catch from Lagos to UK tomorrow, so she had to leave Benin today so that, you know, modalities and the rest. Tell me why she reached airport with her 2 children. They say make they go as back, that they are protesting. The constant confusion of what do we do that you people put Nigerians on.
when they are tired, you will know. Oh yeah, now Abuna go enter road, everybody is fasting. But because of the level of insecurity, the same today now see this Kogi clip. People, passengers are waiting for kidnappers to be true. When Nigerians are ready, you will know. Even the Nigeria itself, we know. Tell me where an agency like Nimet will be protesting. An agency as sensitive as Nimet. For those of you that don't know what it is, that's Nigeria Meteorological Agency. They're in charge of climate, weather. Pilots, they climate, they come out, they go. Tell me why something that sensitive is being handled like child's play. You people had meeting with them since January, I think 28th. Till now, everything you people agreed you've not done. Who go suffer? Citizens that pays for flight through their nose that will be grounded. When Nigerians are ready, we will know. How useless are you? You are so useless that an agency like Nimet is protesting. What they are probably asking is peanuts from the billions you people steal. Festus Keyamo, I pour spit for your face. Don't be in charge of aviation. I pour double spit, 30 liters of spit for your face. When Nigerians are ready, all of you, we know. Why am I even shocked? You are so useless that at some point doctors were protesting. Doctors, lifesavers, we are protesting. You are so useless at some point police were planning to protest. Police is only in Nigeria you hear such things. You are so useless that also protest is now a ritual every year. When Nigerians are ready, God keep me to that day. When Nigerians are ready, all of you will know. Oh, you are decamping. You think 2027 is about political parties? It's about you, Tinubu, and poverty. It's about you people, APC, and the Nigerian people. Before then, if we ready, say we don't ready. Ìbéèrè náà ti gbọ́ gbogbo tí bàbá wa Akim Adesina sọ. Ṣé na today no be today? Bàbá Adesina gbogbo nǹkan tẹ̀ ṣe ó dáa ṣùgbọ́n òmìnira ni Yorùbá fẹ́. A fẹ́ dá dúró gẹ́gẹ́ bá ṣe wà tẹ́lẹ̀. A fẹ́ kú olùkọ́ ẹrú ta wà ẹ̀. Kò pé àwa ọmọ Yorùbá. Okay, ní gbogbo nǹkan tẹ̀ sọ yìí sí ọmọ Yorùbá mélòó ló lè benefit ẹ̀? Tálákà mélòó ló lè benefit ẹ̀? Bàbá wa Yẹmí Ọ̀ṣínbàjò. Ó mà ṣe o. I did just know what to say about you. Torí pé ẹ̀yin jọ wá lójú gan. Ẹ̀yin tó yẹ pé nígbà tá a rí tí Jonathan lóyún, nígbà tá a rí pé Buhari lóyún, inú wa ń dùn pé at least pastor ni ẹni yìí. He is going to make things move around. Nígbà tẹ́lẹ̀ ṣe vice president, kò máa sí kankan tó jẹ́ èrè fúnlẹ̀ Yorùbá. Láti ẹ̀wá sọ pé nǹkan ni president, bàbá Tinubu náà ó jẹ́ president. Láti ìgbà tí wọ́n ti wá jẹ́ president, is there any change? No. Kò sí changes kankan. Bó tilẹ̀ òkú kéré mọ́. Ó ti ń worst sí ni because president is not the problem. Foundation Nigeria fún ara ẹ̀ a ní láti dáwó ká tuntun tó dífá fún babaláwo tó ń dífá ọrọ̀ láti sọ wípé kóníkálùkù máa bá tiẹ̀ lọ. Kóníkálùkù lọ develop country ẹ̀. Ẹ fi àwọn ọmọ Yorùbá lọ́rùn sílẹ̀. Bàbá Tinubu ẹ tú òkun lọ́rùn àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká máa bá tiwa lọ. Ìtaṣe lóko ẹrú tó gẹ́. Ìtaṣe tó gẹ́. Àìmọye country tó jẹ́ pé kò tó dá sí mẹ́wàá ilẹ̀ Yorùbá wọ́n lè dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ó ṣàdé country tó wà tí wọ́n 1 million. Bẹ́ẹ̀ ni mo mọ̀ pé tẹ́lẹ̀ Yorùbá gbà ní irọ́ ni. Yes, country kan wà tó dá àwọn àtàràlú àtọlọ́pàá àti sójà àti gbogbo ẹ̀ wọ́n 1 million. And they are doing fine. They are doing very, very fine. Wọ́n ṣe dáadáa. Àmọ́ tí wàá sọ pé ìran Yorùbá across the world àtàwọn àtàwọn nílé àtàwọn tó wà ní Brazil tó bá ka population ọmọ Yorùbá we are more than 800 million. Yes, ṣùgbọ́n pé àwọn India pọ̀ chai because wọ́n develop wọn àwọn èèyàn wọn ò sá lọ ṣẹrú nílùú mi wọ́n ṣe rí nọ́mbà wọn kà. Kí ló fà á tí wọ́n fi rí nọ́mbà Yorùbá kà ní wípé
Nigeria ò favour anybody, everybody sá lọ tó lọ wá green pasture ni. Gbogbo wa ń lọ káàkiri láti lọ wá green pasture. Ọmọ Yorùbá mélòó ló wà nílé? Àwọn tó wà nílé ìgan they are more than 100 million. Yes, tàbá kà tàbá tùṣà population tó pọ̀ jù tán fún north Yorùbá ló ní. Mọ Yorùbá tó wà ní north ni. Àwọn Fúlàní fún ara wọn ń dúró north, wọ́n lọ wọ́n bọ̀ ni. Tó bá dẹ̀ máa ka population wọ́n á ní north ló pọ̀ jù, bá ńlá irọ́ ni. Báwo ni èèyàn ti fẹ́ pọ̀ ní desert ju àárín ìlú lọ? Kò possible náà. Ó dàbí kó sọ pé èèyàn pọ̀ nínú reserve forest ju àárín ìlú lọ. Possible. Ọmọ Yorùbá má gbàgbé o, Yari ti wọlé dé tán o. Wọn ò tí fún wa ní date, wọn ò tí fún wa ní month. Yari ti dé mọ̀ pé láìpẹ́ yìí wọ́n á pè wá fún peaceful mega rally. Fún ìdí èyí kọ́ ẹ support ọmọ yín Masbi TV o. Àwọn equipment tá fẹ́ rà, irinṣẹ́ bí mixer, standard generator, router wifi, standard one, professional camera, professional microphone, professional àwọn pẹ́pẹ́ pẹ̀tẹ́sà fẹ́ rà ń lọ bí abílẹ̀ 8 million. Ẹ support mi. Ibi tá fẹ́ gbà tá fẹ́ máa lò bàtà ṣe sí náírà ń lọ bóyá bí about 1.6 to 7 million tá ní ìbáyìí, because everyday ní náírà ń já wálẹ̀. Ẹ support mi. Ojú òní tì yín. Every cover count. Ẹ support Masbi TV. Ọlọ́run ní dá yín dá bùkátà yín. 02141687004 02141687004 02141687004 GTB Williams Olúwatósìn ìdámẹ́ máa rí lórí ẹ̀. Fẹ́yìn tẹ́ bá fẹ́ send receipt tàbí ẹni vital information jẹ́ ní information tàbí ní ìpolówó ọjà tẹ́ fẹ́ gbé fún wa àbí oníkankan tẹ́ fẹ́ jẹ́ ká bá yín pariwo síta ní àgbègbè yín, ẹ pè wá sórí +229 5774 7970 +229 5774 7970 +234 081 76 03 4216 081 76 03 4216. Ọmọ Yorùbá ẹ̀yin náà lọ wò nígbà tá máa rí bàbá wa Akeem Adésínà nílẹ̀ Yorùbá, wọ́n lọ dọ̀bálẹ̀ fún Buhari ni. Ní ìtì ìrírí kankan tí wọ́n ti dọ̀bálẹ̀ fún ọba nílẹ̀ Yorùbá. Bàbá wa Adésínà ẹ padà wálé. Kódà àwa kan tí rò tẹ́lẹ̀ pé tá bá gba Yorùbá nation o, bàbá yìí máa wà náwọn tá máa pè tó máa jẹ́ náwọn tó máa lead wa. But tún ta wá ń rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó disappoint wa gan. Ojú àgbo wa kò ní gbé ọ̀dàlẹ̀ o. Tẹ́ bá mi share video, ẹ comment, ẹ like, kẹ́ dẹ̀ subscribe. Ẹ tẹ́ bá ti subscribe tẹ́lẹ̀, kẹ́ fún wa super sticker, super chat, kẹ́ fún wa ní community gift, kẹ́ lè shop fún wa tàbí kẹ́ join membership wa lórí YouTube channel wa. Ojú àgbo wa kò ní gbé. Ẹ má gbàgbé, ẹ like, ẹ share, ẹ comment, ẹ bá share gbà wọn lólùfẹ́ yín. Kẹ́ dẹ̀ bá post comment section wípé bàbá Akíntóyè nìkan ni representative wa. Mr. Akinwumi Adesina is not our representative. Bàbá Ọbásanjọ́ is not our representative. Ojú àgbo àkókò ní gbọ́dọ̀ lẹ́wọ̀.